Ẹ káàsán gbogbo ọmọ Yorùbá. Mo sì kí ẹni tí è ṣe Yorùbá ṣùgbọ́n tọ́lọ́run fún ní ẹ̀bùn tó gbọ́ èdè Yorùbá. Èmi ọmọ yín náà ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ó yẹ wá nǹkan kan fìdílé tàbí kẹfìdílé nǹkan jẹ́ kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ẹ tọ́jú ara yín, ẹ tọ́jú ara yín. Ìgbà tó gun bá tó dé kọ́lá tó máa yájúlé wá mírèkù kì, ẹ tọ́jú ara yín. Tọ́ ọ bá léèyàn, àwọn kan lé ọ. Bí wọn ò lé ọ, wọ́n lé ọkọ rẹ. Bí wọn ò lé ọkọ rẹ, wọ́n lé ìyàwó rẹ. Bí wọn ò lé ìyàwó rẹ, wọ́n láwọn ọmọ rẹ. Inú rẹ̀ ń bí wọn, mọ́tò tó ra, inú ń bí wọn, ilé tó kọ́, inú ń bí wọn, àwọ̀ tó ní, inú ń bí wọn. Ọlọ́run ọba ò má fi wálẹ̀ fọ́tà mú o. Ó yá, ẹ súnmọ́ bí ẹ kẹ́kọ̀ọ́. Aṣínà ìdènà ègún. Aṣínà ìdènà ègún yìí. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé iṣẹ́ tó kọ́ òun ni gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ kọ́. Ó sì bèrè sí kó tó kọ́, wọ́n lọ́nà rẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí ó kọ́ tán, jọyìn máa ní sí àgbàṣe ní sí lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀. Tó á jẹ́ pé tó bá àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣiṣẹ́, wọ́n máa ní iṣẹ́ yìí dáa. Wọn ò sì ní yin òun torí pé ẹrú iṣẹ́ ló ṣe. Èkejì rẹ̀ tí ọmọ ń paṣẹ, òun láyé ọmọ ṣe dànsáàkì fún. Ó yẹ wá kọ́gbọ́n. Ẹ lọ tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ìyẹ́ àkàlà, ìkódẹ, ìyẹ́ ẹ̀gún, ewé ìṣáájú, eku asín, ọ̀pọ̀lọ́ gbígbẹ, ata àjọsìn. Ẹ gbọ́, ewé ìlú fẹ́mi tá à ń pè ní ewé ata, èpo ọ̀bọ̀dí ẹ̀bẹ́ngá, ẹ jó gbogbo ẹ̀ pọ̀. Ẹ ti jó, ẹ pín sọ́nà mẹ́ta. Yóò dà kan sínú epo ògèrè, ẹni kọ́ máa la lálẹ́. Ẹlẹ́ẹ̀kejì yóò pò mọ́ṣẹ́, ẹni kọ́ máa wẹ̀ lálẹ́ pẹ̀lú omi gbóná. Tó bá ti fẹ́ wẹ̀ yìí, kọ́kọ́ fi eérú kọ́ pa ní pẹ̀tẹ́. Ẹ mọ̀ tó máa kọ́ pé yẹn pa pẹ̀tẹ́. Eérú yóò bù kalẹ̀, yóò á bu omi díẹ̀ sí, yóò fi ra, yóò á fi pa gbogbo ara. Yóò jò tó bí 30 ìṣẹ́jú kó tó lọ wẹ̀. Bí ó ti máa ṣe ní gbogbo ọjọ́ tó fẹ́ wẹ̀. Ìkẹta yóò dà sínú ìpara, yóò mọ ìpara. Tí bá ti ń wẹ iṣẹ́ yìí, kó máa kíyèsí àlá rẹ̀. Àlá rẹ̀ ló nídìí o. Ibi ogun ayé rẹ̀ ti wá yóò rí. Wọ́n náà lọ sí èlò lọ́nà kọ̀nà olówó. Ibi tí ogun ayé rẹ̀ ti wá yóò ṣe kíni yóò rí. Ìyá rẹ̀ lọ́wọ́ ń díẹ̀ ni. Bàbá ẹ̀ lọ́wọ́ ń díẹ̀ ni. Ogun òdílé wọn ní ń jà ni. Òun lógun ara rẹ̀ tí ń fogun jà, ogun ọ̀rẹ́ ni yóò rí. Tó bá ti wá rí, má dúró. Ọ̀gbọ́, má dúró. Mo wí tèmi o. Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá lọ́mọ ọ̀dọ̀ àgbà lòun tẹ́ ti gbọ́ Lukman Ayédáre fake ni. Ìtọ́jú ara lánàá ìwé àtìgbò lórí iṣẹ́ ẹni ni. Àìsàn ara ni. Ogun bá ogun àdá, ogun owó má gbé déwájú mi. Bàbá sani ládàá, bàbá yẹni níbọn, ogun má yẹ o má gbé déwájú mi. Ìtọ́jú ara, adẹ́ra, kéèyàn kúrò nínú ìpọ́njú, káyé ẹni ó gbà ní gbẹdẹmukẹ, kéèyàn gẹ̀ẹ́tì ayé rẹ̀ ọ̀tán. Tí ayé ọ̀bá dín lọ́wọ́ tí wọn ò dín ní lọ́nà, kò sí ohun tó ní kọ́ má rí ṣe. Tó bá jẹ́ pé àrísìkí tẹ́rẹ́tẹ́rẹ́ lẹ́lẹ́dùà bá kọ mọ́, tó bá ń re jọ, wọ́n ní iní tere ìjì tere, ìgbà mélòó lomi fi kúnnú kèǹgbè. Tí bá ń kà sí tó ìgbà mélòó ní èkún. Àmọ́ kéèyàn ọ̀nà kan tọ́kú tó rí mi, àgbà aya ni o, kíyèsára. Ẹ lọ́ lò. Ṣé ìbádọ́wọ́ rẹ̀ má dàá dúró? Wọ́n náà pín fáwọn èèyàn kó fi rìlífù ayé àwọn èèyàn. Wọ́n ṣàdúrà fún un. Àfi ilẹ̀ torí kẹ wádọ̀ wa. Wàhálà pọ̀ nú ayé ni. Ẹ̀yẹ gẹ́rí òkú mọ́. Òdùgà tó bá gẹ́rí òkú kó tó jẹ́ èèyàn o.
tó bá ń ta irú tí àlùbáríkà bá wọ̀ ọ́ ó jẹ́ èèyàn. Wọ́n máa ní Mr. Onírú, Mr. Onírú, ṣé òtítọ́ o sì ti di mílíọ̀nìà? Mr. Onírú, tàbí kó jẹ́ pé ẹ̀gẹ́ ló ń ta ọmọ Mr. Cassava, Mr. Cassava, wọ́n náà máa rẹ́rìn àwa nìyẹn torí pé o ti tibẹ̀ dolówó ni, o ti tibẹ̀ dolówó ni. Iṣẹ́ tí ẹ̀ ń ṣe tó bá ti bá kádàrá rẹ̀ mu kò sí ohun tó ní kó má jẹ́ èèyàn. Ó gba nọ́mbà yìí o mọ́dọ̀ +234803298 +2348133155111 jọ fún nọ́mbà orílẹ̀-èdè Benin. Nọ́mbà méjì ti kú nọ́mbà orílẹ̀-èdè Benin o lè máa pè tẹ́lẹ̀ kọ́ má lọ +2290154651928 +2290154651928. Ìtọ́jú ara ńlá ní ìwé àtìbò ẹ̀ka sí bàbá ọgbọ́n kò sáàyè béèrè o. Ìwọ tó bá béèrè ọ jẹ́ yín private group. Owó ni wọ́n fi ń wọbẹ̀ 10,000 ní fẹ́ni tó wà ní Nàìjíríà. Ẹni tó wà lórílẹ̀-èdè Benin lọ sẹ́mi ni ti ṣe àpò márùn-ún sẹ́fà kò sì jẹ́ nìyẹn. Ẹ̀yìn ẹ̀fìsẹ́ kan lẹ̀ wá ní kinní kan ìní dọ̀ọ́lóhùn kò sì jẹ́ nù ìní dọ̀ọ́lóhùn. Ìwọ tó fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ̀ àbọ̀ fẹ́ tọ́jú ara àbọ̀ fẹ́ nǹkan kan lọ́dọ̀ wa kábọ̀ ṣe béèrè lọ́wọ́ mi ń sọ fún ọ pé iye tí ọ̀nà lélẹ́yìí kò sì jẹ́ nù. Iṣẹ́ kan ẹ bá wa ṣe ń fún ọ ní bíìlì ẹ̀ tó bá ti lè san. Tó bá ní àbọ̀ fi mọ́tò gbé iṣẹ́ rẹ̀ ìwọ ló sanwó rẹ̀ o. Tó bá jẹ́ pé DHL ni ìwọ ló sanwó rẹ̀ o. Wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kì í jóná o. Mo wí tèmi o kò sì jẹ́ nù. Yẹ wá kò ní yẹ Ìkòròdú nílé mi. Kẹ́ tó wá mi wá ẹ rí i pé ẹ kọ́kọ́ ń pè mí náà. Ẹ kọ́kọ́ pe nọ́mbà mi mo gbé. Mo sọ fún yín pé ẹ máa bọ̀ torí máa ń tráfù kiri láti Ìkòròdú garage. Ọwọ́ mọ́tò ti ń lọ báyìí kú ẹ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Tó o bá pè mí kó tó wá ìṣẹ́rò ni o. Mo lè máa sí Nàìjíríà kí n ti tráfù. Ẹ yára Benin ẹ kú ojú lọ́nà. Bá ti dé Benin mo gba bẹ̀lú Abidjan ni yẹ wá o kò ní yẹ ẹlẹ́ tí wà lọ́lọ́run ó sì kò ní ṣe tọ́ta wa. Mo tọ́ ọ bá fẹ́ tètè kàn sí wa ọdún lò pé wọ́n ó béèrè lọ́wọ́ rẹ̀. Ohun tẹ́ ẹ sí láti bẹ̀rẹ̀ ọdún ó rí. Ngbọ́ ọdún dá méjì wọ́n fẹ́ rí ohun tẹ́ ẹ sí. Gbópin ọdún bá dé tí kálukú lọ́wọ́ kí wọ́n lé wọ́n sọ pé tó kí wá láṣeyọrí yín má tẹ̀wọ́ sí wọn kó máa tọ́ka báyìí èyí ọmọlúwàbí nìyẹn. Wọ́n tọ́ wá ń tọ́ka náà má dúró má jẹ́ wọ́n gẹ́ẹ̀tì rẹ̀ yẹ wá kò ní yẹ ẹlẹ́ tí wà ní ọlọ́run ó sì kò ní ṣe tọ́ta wa. Ire o ire kàbìtì.